Ẹ̀yin bàbá wa oníbàtíìkì, ẹ̀yin màmá wa oníkíká, ẹ̀yin màmá wa tí wọ́n ń tà á, àtẹ̀yin àbúrò wa dédé, àtẹ̀gbọ́n àti gbogbo náà. A kí níbi ẹ̀ka àárọ̀, a kú ọrọ̀ ajé. Àyíbẹ̀yìn ọjà kọjá lágbára Ọlọ́run. Ojú ọ̀dẹ̀ yìí sì wá, àpamọ́wọ́ owó àtàrèjèrè ọjà. Ohun tí ẹ tó ní ọ̀rọ̀ yìí, ọ̀nà àjú nítorí aṣọ ọ̀pẹ̀ panápaná, má dúró wọ pátá, má sùn mọ́ná, oríṣiríṣi òòrùn ọmọ mi ní èyí tí àwọn Chinese tí wọ́n kó wá, tí wọ́n fẹ́ fi ba iṣẹ́ àdìrẹ tiwantiwa tí wọ́n fẹ́ fi bàjẹ́. Èyí lọ́wọ́ wò pé kíní yìí ó ti wá di wọ́n ti rán ṣòkòtò, wọ́n ti rán bùbá, wọ́n ti wá ń gbẹ́gbẹ́ lálẹ́ báyìí o. Ṣé báyìí la máa wò? Kò yẹ ká máa wòran. Ẹ jẹ́ ká gbárùkù ti aṣọ àdìrẹ tiwantiwa, èyí tí àwọn olóyìnbó ń pè ní local àdìrẹ production. Ẹ jẹ́ ká gbé lárugẹ. Àwọn tí a ní panápaná nínú igbá, a kì í ṣọ̀tá ara wa. Ó di dandan, ọjà tá a bá fowó rà, owó náà la máa fi pa. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé tiwantiwa, àdìrẹ tiwantiwa, èyí tí àwọn olóyìnbó ń pè ní àdìrẹ local production. Ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ. Àti aṣọ ìdí aṣọ ẹ̀gbá ni ẹ jẹ́ ká gbé lárugẹ. Mo mọ̀ pé ẹ ti máa rò pé ká wá ṣe láàrin ìjà tá a gbẹjọ́ tá a gbé lù wá. Wọn á wá ṣe náà ó dá lórí ọ̀rọ̀ bá a ṣe máa túbọ̀ ṣoríire sí i. Ṣé ẹ mọ̀ pé aṣọ àdìrẹ yìí ogún ni wá wà, àwọn ìbí wa iṣan fi ilẹ̀ fún wa káwa náà ká fi lọ́mọ lọ́wọ́. Wọ́n ká má ṣoríire dẹ̀nkùdẹ̀nkù látara rẹ̀, ká má kọ́lé ńláńlá, ká má ra mọ́tò ńláńlá, ká má lọ ìlú òyìnbó, ká má lọ Mọ́kà, ká má lọ Jerúsálẹ́mù, ká má ṣe bèbè oríire. Àwa ṣàkíyèsí pé bí èèyàn bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ o. Kíní kan ti wọlé sáàárín wa, ìyẹn ń pè ní kójú má rí bí. Aṣọ yìí wọ́n bá dì wọ́n bá rẹ̀ wọ́n ń pè ládìrẹ o. Aṣọ yìí wọ́n bá kán tí wọ́n bá rẹ̀ wọ́n ń pè ládìrẹ o. Aṣọ tí ò bá gbanú àró kọjá ìyẹn kì í ṣàdìrẹ o. Àwa wò bí eré wípé ẹ̀gbàre wá, ẹ̀gbàgbà onílé ó gbàlejò, ẹ jẹ́ ká má gbà wọ́n mọ́ra. Àwa ṣàkíyèsí pé ẹ̀gbàdẹ̀ ti gbàgbàkúgbà àbíbákan àkíyèsí ra ṣe ni pé adẹ̀tí fẹ́ gbàgbàkúgbà o. Ẹni apẹ́kọ́jọ́pọ̀ lẹ́ǹkùlé kó má gbàtẹ́gùn dẹ̀ẹ̀dẹ̀, ó ti wọlé ó ti gbàgbàlà mọ́ wa lọ́wọ́ o. Wọ́n wá gbàgbàlà nìkan kọ́ ṣàn pé kákẹ́rù wa kákángárá wa kákò síta. Ìdí nìyẹn tá a fi wá jáde báyìí wípé ká sọ fún gbogbo èèyàn pé wọ́n ṣàánú wa lórí ọ̀rọ̀ àdìrẹ o. Aṣọ aláró ogún ni wá o, ẹ gbọ́dọ̀ parẹ́ o, ẹ gbọ́dọ̀ parun o. Oyún inú ìwọ̀n ti ìbí ó sì máa ṣiṣẹ́ àdìrẹ tó máa lọ Amẹ́ríkà, tó máa lọ London, tó máa lọ Canada, tó máa fi iṣẹ́ àdìrẹ ṣoríire. Ìdí nìyẹn tá a fi wá jáde wípé káwa náà ké gbàjarè o. Ṣé ọmọ pé fún èèyàn bá dákẹ́ talara àbá dákẹ́ àyùbá kọ́ pé èèyàn bá dákẹ́ talara àbá dákẹ́ o. Nígbà àwọn ìkó kójúmárì bí wọlé, bó bá yá wọn ọ̀nà èkó wá tòkù mọ́, àwọn yìí wá rajà lọ́wọ́ wa, wọ́n ti mọ̀nà èkó, wọ́n wá kọ̀ wọn ní wọ́n bá wà rajà mọ́. Àwọn kò lè fẹ́ kó rí bá ogún mi wá, ẹ gbọ́dọ̀ parẹ́, ẹ gbọ́dọ̀ parun. Ìdílé rẹ̀ kẹ́ fi rí wa káàfin bọ́ síta. Bá a ṣe ń lọ yìí, Aláké orí Ẹ̀gbá, ọba Adédọ̀tún Àrẹ̀mọ̀ Gbádébọ̀, Láké màjèmàjè méjì, Adébọ̀ yìí màjègbè ẹ̀kọ́ orí rẹ̀ ń sin ní ẹ̀kọ́ kí n ṣe nìyẹn. Ilé Aláké là ń lọ bá a ṣe ń lọ yìí. Wọ́n fẹ́ kẹ́yìn ará ọjà máa ṣe fún wa. Ẹ̀yin àfà yìí Mùsùlùmí, ẹ máa ṣàmì Aláké bọ́ sórí àwọ̀, kẹ́yìn máa gbàdúrà fún wa bí bá a ṣe ń lọ yìí o.
kábọ̀ọ̀rẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dọ̀jà tó bá wù yín tẹ́ ẹ tẹ̀lé wa ẹ̀yin náà ẹ wọ bàtà tẹ́ ẹ tẹ̀lé wa ẹ̀yin ìyá mi àti bàbá mi ìjẹ́ kírísítẹ̀nì ní bẹ́ẹ̀ ṣe rí wákà bẹ́ẹ̀ sì gbòòrò yìí ẹ bẹ̀rẹ̀ sí pé Jésù bàbá Olúwa 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 bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ máa pè àyíbákan ṣé ẹ wá rí àwọn ẹlẹ́sìn kẹta ẹ̀yin náà kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn bá lè pè wípé iṣẹ́ àdìrẹ yìí kò gbọdọ̀ parẹ́ o èdè gbọdọ̀ parun ṣé ti ní gbogbo àwọn bàbá wọn géńdégéńdé ìjẹ́pẹ́ àbẹ̀láre wọn ń kọ́ mọ̀rọ́mọ̀ rẹ̀ ní wíìdì kò jẹ́ kárí iṣẹ́ ṣe o àbíbákọ́ mọ̀rọ́mọ̀ rẹ̀ ní wíìdì yóò jẹ́ káwọn ẹlẹ́bẹ̀láre ṣe àbíbákọ́ àwọn ìyá mi yìí ń di aró ìrìnrẹ̀ fi àwọn rẹ̀ dúró yìí gbẹ̀ngà kò jẹ́ káwọn ìyá mi rí iṣẹ́ ṣe o àwa sọ pé káwa náà ká tiẹ̀ gbìyànjú ó tún jẹ́ sóhun ni orúkọ rẹ̀ ṣe wọ́n pọ̀ báyìí panápaná èmi ò fẹ́ ìbò tó bá a náà bẹ̀rẹ̀ sí ní lọ báyìí ilé alákẹ́rà ń lọ tá a bá kúrò níbi àtúmọ̀ dá àwọn ọdún kọ̀ọ̀kan fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pàdé wa lọ́nà ẹ lè gbọ́ kadà fẹ́ tẹ̀lé wa ẹ gbé mọ́tò yín náà rẹ fẹ́ gbé ẹ̀yin náà ẹ gbé mọ́tò fẹ́ tẹ̀lé wa ogún ìní wa raṣọ àdìrẹ o gbogbo àwa tá a dẹ̀ sí ni kójú má rí bí lórí ìgbà a kì í ṣọ̀tá ara wa ìṣọ̀fẹ́ dọ̀tà alẹ̀ láàrin wa àwa náà mọ̀ pé ẹni bá wọ́jà kò wá ró wọn lọ́jà ọrọ̀ ajé rẹ̀ wá ṣe lọ́jà kí ìjọba bá pèsè báṣọ ṣe máa ṣí ìbù wa tá a máa ráṣọ rà ká máa fi ṣiṣẹ́ ẹsẹ̀ ní máa ra mọ̀lọ́mọ̀ rẹ̀ ní yídì bó o bá rí mọ̀lọ́mọ̀ rẹ̀ ní yídì lórí gbá bó bá fẹ́ tẹ̀lé wa máa bọ̀ jẹ́kájọ máa lọ. ó kì í ṣe wọ́n á máa sùn mọ́ná kì í ṣọ̀tá wa o ọmọ ìyàkọ̀rẹ́ rẹ̀ gbogbo wa wọ́n ń ṣe yìí bá aṣọ ya fi ṣiṣẹ́ ṣe máa pọ̀ tá a máa ríra ní ṣíìpù tí èmi ní wọ́n lára tá a máa ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ máa lọ nírọ̀rùn òra torí ẹ̀ jáde a kì í ṣọ̀tá ara wa o ẹ má jẹ́ kó kúrò fún wa wọ́n fẹ́ dá wa méjì wà ìṣọ̀fẹ́ tú wa ká àwọn akẹ́kọ̀ọ́ ní gbà ẹlẹ́dàá ìyá aláró kò ní gbà ìyá ara wọn lèyìn àṣeyọrí ra máa ṣe ara ìyá lọ́nà ká máa fi dé láti bẹ̀ ẹ̀yin ẹ̀ wà lọ́jà àpamọ́wọ́ owó àtàdé orí ọjà. ajá ìgbòho kò jí Say no to imported China. Say no to imported China. Say no to Mego. Ìfọ́n tó wá fún wa tó ń jápé yíyan tó kéré oríṣiríṣi jìnnà. Ìfọ́n tó wá fún iṣẹ́ ìrúwò. Ìfọ́n tí bá àdúrà rẹ̀ òun yọ̀ ìjìnnà. Òun ni ó kó. Òṣìṣẹ́ mi táwọn iṣẹ́ kàńpálá ìlọ́ra ń ṣe àtìlẹ́ ojúlówó ẹ̀jọ̀ ààbẹ̀ China náà China méjì lọ ààbẹ̀ gbọ́dọ̀ yìí tó nínú ọ̀gá ìyá ìwà àìsàn ènìyàn àbẹ̀yẹ àwòrán. Ẹ̀rọ ojúlówó àdìrẹ táàdì táàrẹ òun ni aṣọ tó dá ṣé ẹ bá rà á àwọn kúrò yín á jẹun. Àdìrẹ táàdì táàrẹ ni kẹ́ ẹ máa rà ètò ń kó wá fún yín tó ń tẹ̀ ń rà ó ń fa ìmọ̀ye ó ń fa nǹkan sí ara tí kò dára ó ń kọ́ ìṣàìlera ènìyàn jẹ́ bá tí ẹ ti máa ra nǹkan báyìí.
bẹ̀rẹ̀ ládùúgbò yìí lẹ́ẹ̀kan sí ẹ̀yẹ́ náà gbé àjẹmọ́ sọ́wọ́ bàjẹ́ náà yàrá ìjọba àjẹmọ́ àfẹ́kẹ́ máa kọ́ ẹ̀ṣá ní ìsìnkú mọ́ ẹ máa wà fọ́lá tó ń lọ àgbẹ̀sẹ̀ ìjọba àdìgbò rẹ̀ ẹ̀jẹ̀ àdìgbò ẹ̀jọ̀ lágbàáyé ọrọ̀ ajé nàìjíríà òun là ń dùn láti máa tẹ̀síwájú àbẹ̀yìn lórílẹ̀-èdè yìí àbẹ̀yìn onílẹ̀-ẹjọ́ àròyìn ẹjọ́ ìgbà àkọ́kọ́ wa ẹ máa ṣe ní ìwé ìdìbò ẹ̀yìn èèyàn bí ẹni kọ́ wa. Aṣọ gidi, aṣọ tó dánù bàríkà, aṣọ ọ̀rọ̀kẹ́, aṣọ tó dánù ọ̀kẹ́ máa gbádùn ẹ̀. Aṣọ bíi ti aṣọ àkùnkà, ó sì ń pọ̀, ó sì ń ṣe ẹ̀yẹ́dọ̀ tuntun pàṣẹ́ńtẹ̀. Alábìbẹ̀ṣẹ̀ wa ní aṣọ àdìrẹ lọ́wọ́. Àbẹ̀rí ni wà lù. Aṣọ àdìrẹ Chinese, ẹ má wọ̀ mọ́, ẹ má rà mọ́, ó fa káńsà, látẹ̀mù, àìsàn òní fi àgọ́ ara wa ṣe ibùgbé o. Aṣọ tí a dì sí ààrẹ lọ́rọ́ ó ní à ń pè ní àdìrẹ. Kò dìgbà tó bá sọ fún yín pé àwọn ẹgbẹ́ wo ni wọ́n jáde yìí. Àwọn ẹgbẹ́ aládìrẹ nípínlẹ̀ Ògùn. Àwa tá à ń dì í, àwa tá à ń rẹ, àwa tá à ń tà, àwa la wà níta yìí tá à ń kí yín. À ń jẹ́ kó yẹ yín wípé aṣọ àdìrẹ olóyìnbó tó ń dá mọ̀nàmọ̀nà tí wọ́n pè ní Chinese àdìrẹ. Ẹ má rà mọ́, ẹ má wọ̀ mọ́. Ṣé ẹ bá ní ilé ẹ lọ́kọ̀ tọrẹ, ẹ má wọ̀ mọ́. Àjò méjì, àjò pẹ̀lú àjò pẹ̀kọ́. Ẹ̀rọ yìí sì ní ẹ̀kọ́ kìí síkì. Ọmọ bọ́lẹ̀ kò gbogbo gbogbo. Wọ́n lè gbẹja tó gbẹja. Wọ́n lè pàrọ̀ kìlìbà tó pàrọ̀ kìlìbà. Ìgbọ̀ngàn lórí ìlú gbọ́dọ̀ pa. Èrè ojú jíjí. Alábàjá ṣe kí. Àgbàjá yìí kò ọmọ òkúkẹ́lù. Ọmọ láàárọ̀. Ọmọ òkúkẹ́lù. Ọmọ gbádìmọ̀. Gbádìmọ̀ ọmọ ọmọ. Ọ̀rọ̀ bá kẹ́nu rẹ̀ káàdì lábẹ́ ìṣòwò yá káàdì ẹ̀gbà yìí. Ọ̀tẹ̀ ìdílé ọ̀tẹ̀ ńlá lápòdé wọ̀ ló gbà yìí. Bí ìṣe fún àdúgbò ẹ̀ka àlejò ọmọ yín aládìrẹ. Lápá ọ̀rọ̀ bá bí ṣe wọ́n tọ́ wá bí ìdòwò ní Mùsàkóró. Ẹ̀yin ẹ̀kùnrin náà wọ́n pẹ́ fún àwọn lálejò. Kábíyèsí. Kábíyèsí. Lágbára Ọlọ́run ẹ̀yin lè máa wá. Bàbá lè máa bá. Wàhálà ò ní wọ́ bẹ́ẹ̀ bá o. Wàhálà ò ní wọ àárẹ̀ àwọn aládìrẹ o. Bàbá ní kọ́kọ́ ló ń dágbà ìdálejò lọ́sàn-án yìí. Àrí bàbá wa ṣèbí sùẹ̀ làkùnrin Akínwálé bá a gbọ́ gbogbo ẹ̀gbá wọ́n wà fúlẹ̀. Àrí bọ́dà wa táwọn náà ṣe kò jẹ́ àdé yìí. Tó lè jẹ́ lára wa tó jẹ́ àròyé sáà àwọn ní mẹ́ta òkìtì lọ. Ọlọ́ ẹ̀ka máa tà.
àwọn tó máa dà ọlọ́run jẹ́ wọ́n wà ní wa ṣùgbọ́n kábíyèsí láti gbọ́ lẹ́nu àrígbogbo ìjẹ́kọ̀ yìí kábíyèsí láti gbọ́ lẹ́nu ẹ̀ka bá ti nà tó máa ṣàlàyé ní ṣókí ìgbọ̀dà bá wa kó dàbẹ́ kí kábíyèsí ṣe fún wa ó yà wá. Kábíyèsí kábíyèsí àrẹ̀mú ara pé màjò méjì kábíyèsí ti rí wípé ohun tá a wá bá wọn fún ohun tó ká wa lára lọ́lẹ́ ká lọ sí ibi tí à ń lọ gbọ̀ngàn kábíyèsí torí pé ọ̀gbọ̀ngàn ọ̀nà lálákè sọ kábíyèsí. ìdí ẹ̀ka ṣe wà bí òun ni lórí ọ̀rọ̀ ojú márìbí tí wọ́n ń pè ní Adire ṣáilé ó ti kún gbogbo Ẹ̀gbá a dẹ̀ mọ̀ wípé nǹkan ọ̀dánimọ̀ wa tó lóyìnbó ń pè ní ID card òun ni Adire fún wa ní ilẹ̀ Ẹ̀gbá ogún òní wa bá a jogún báyìí nígbà táwa wẹ́wẹ́ wà wò pé kí la fẹ́ ṣe tá a sunkún lọ báwọn àgbàlagbà àwọn àgbàlagbà náà wá ní ìgbìyànjú ti pọ̀ púpọ̀ táwọn ti ṣe lórí ẹ̀ pé kábíyèsí Aláké pàápàá wọn ò dákẹ́ ṣùgbọ́n bàtà wá béèrè fún ààyè láti wá rí bàbá wa ìyẹn àwa tá à ń ṣe Adire kábíyèsí Aláké màjò ìyàtọ̀ púpọ̀ wà láàrin ẹni tó ń ta Adire àtẹni tó ń ṣe Adire ẹlòmíì wà ní tòkú ó ní owó rẹpẹtẹ ó ní ìsọ̀ ṣùgbọ́n ṣe ni ò mọ bí wọ́n ṣe ń fi ṣíbí dàrú kò mọ nǹkan kan pa ṣùgbọ́n oníṣòwò Adire ní tó dẹ̀ ń ṣòwò tó ń jèrè tó ń ṣoríire lára àwọn nǹkan wá wà tó ṣe wípé àwọn yẹn ni wọ́n máa dì í tí wọ́n máa rẹ́ tàbí tí wọ́n máa kán tí wọ́n máa rẹ́ àwọn yẹn ní ojúmọ́rìbí ló ń dà láàmú ló ń mì làkàlàkà ó fi wọ́n lògbòlògbò ó gba iṣẹ́ lọ́wọ́ oníkàlùkù nígbà tá a wá dádọ̀ wọn ìyá wa lọ́wọ́ ní ìgbìyànjú yẹn ó ti pọ̀ púpọ̀ kábíyèsí ẹgbà mi láyè kí n yọ̀ǹda fún màmá wa ìyálọ́jà Ẹ̀gbá iṣẹ́ ìyálọ́jà kéńtà ìtòkú Adire market mi ò mọ̀ wọ́n máa tẹ̀lé wa débí nítorí ara wọn le ìgbà tí mo rí wọn láàrin wa omi jábọ́ lójú mi nítorí mi mọ̀ wípé wọ́n lè gbìyànjú ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Elédùmarè á túbọ̀ dá yín sí fún wa màámi ẹ̀yin lẹni ká lè ṣó wípé ikú kì í pẹ̀tà lójú ràn àti wà níwájú Aláké báyìí Elédùmarè á fún yín sọ ẹ̀ lè jèrè tì. Ẹ má bínú sí mi nítorí ohun tó yẹ kí n ṣe ń bí mi láǹfààní àti ṣe. Mo mọ̀ pé kò yà yín lẹ́nu láti rí wa ó dẹ̀ lè yà yín lẹ́nu nítorí wípé àwárú ẹ̀rìn ṣùgbọ́n eléyìí mo fẹ́ mú òkú ẹ̀mí dání. Èmi nìkan kọ́ ni mo wà níbí. Mo kí ẹ̀yin bàbá olóyè wa o, ẹ má bínú. Ẹ ṣé ẹ kú tọ́jú bàbá wa o. Ẹ ṣé o. Òfin mi wà níbí. Ájàmọ̀jì nọ́ọ̀tù Oyètọ́lá ọmọ Bàdà. Babaládé mi wà níbí. Tí wọ́n ń ká torí iṣẹ́ wa kò ṣeé dá ṣe. Eré ni bàbá.
wọ́n ní aṣọ kan aṣọ Chinese oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń pè é. Wọ́n ń pè ní mẹ́gan, wọ́n ń pè ní ọ̀rọ̀mọ̀rẹ́ ní yídì, wọ́n ń pè ní gbẹ̀ngà, orúkọ ẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀. Ṣùgbọ́n a wá wò ó títí pé kíní yìí ó ń ba ògo ilẹ̀ wa, ògo ìdílé wa jẹ́ díẹ̀ ó dẹ̀ ti wá ń kẹ̀kẹ̀. Nítorí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo jẹ́ ọmọ Jọjọlọlá ní Kéńtà, ìyá tó títàn sọ pé ohun àrówọ̀ ló ẹ̀fà òun ní èmi. Tọ́wọ́n ọ̀yá yìí tó bá jẹ́ wọ́n fi sílẹ̀ wọ́n bàjẹ́, èmi ò ní bà débi pé máa bomi rí àwọn èrò máa pọ̀ tó yìí. Táwọn ọ̀kan dẹ̀ nìyí wọ́n wá wọ́n lówó nítorí ipá wọn lówó, àwọn ọkọ̀ òrówó fi tà, wọ́n kó bá gbogbo àwọn ọmọ bọ́ìsì àti àwọn títí kan wà ládùúgbò kan jáde iléèwé kò síṣẹ́. Kábíyèsí gbogbo ọ̀nà láti gbé wọ́n ní kábíyèsí ń gbọ́dọ̀ kọ̀wé wí. Àwa gbé owúwo fún mi kò ṣeé gbé. Àfi kí n kó ọmọ mi yìí káwá bí kẹ́ ẹ wá ràn wá lọ́wọ́, kẹ́ ẹ paláṣẹ fún wa. Débi wípé àwọn bàbá wa lókè bíi gómìnà kọ̀ọ̀kan wọ́n mọ tó ń jẹ́ mẹ́gàn. Ó dẹ̀ ń wọ àdìrẹ. Gómìnà wa dàpọ̀ kọ́lọ́n túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí ẹ̀, kọ́lọ́n jẹ́ kó ṣe pẹ́. Ó wọ àdìrẹ, ṣùgbọ́n ní ìsinyìí wọ́n ti ń kó mẹ́gan sí wọn lọ́rùn. Wọ́n ti ń kó sí wọn lọ́rùn, wọ́n á wọ̀ wọ́n á ṣe báyìí. Aṣọ tó ń gbóná. Kábíyèsí ẹ gbà wá ẹ̀rà wá kalẹ̀, ẹ má jẹ́ kébi pa wá kú, kébi má pọ̀ ọmọ wa kú. Kábíyèsí kò sí náà ọmọ yìí máa jẹ tí wọ́n là ń tì lọ yìí, mo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ tiwọn. Ẹ wò wọ́n wá tán o. Gbogbo àwọn eléyìí gírádẹ́ẹ̀tì ẹni tí ṣe masters kò ṣiṣẹ́, wọ́n dẹ̀ ń ṣe àdìrẹ yìí, àdìrẹ tó ẹ pé mílíọ̀nù èèyàn ó lè gbé àjẹyó àjẹṣẹ́kù nídìí àdìrẹ yìí. Ẹ gbà wọ ẹ̀rà wá kalẹ̀, àní kí Chinese má ṣiṣẹ́ ẹ̀. Kábíyèsí ohun tá a fẹ́ ni wípé a fẹ́ aṣọ yẹn ní ọjà wa ní títà ní Kéńtà. Ẹ kó aṣọ fún mi àti aṣérò. Ó ṣeé ṣe kí ìyálọ́jà náà kan bá wa bí orí àjìjọ. Ó yá ó kú kan bẹ̀yẹn ó sì kú bẹ̀yẹn, ìyẹn tiẹ̀ ṣe gbogbo àwọn eléyìí dìsáyìn wa ní àmọ́ bó ṣe ń débẹ̀. Bàbá ẹ gbà wá, bàbá ẹ rà wá kalẹ̀, ẹ mú yẹn fún mi. Ìyẹn eléyìí ọ̀rìjínà ti wá rèé. Eléyìí ẹ wò sẹ́yìn náà ti ẹ̀rí lójú. Ẹ tí ò bá jẹ́ pé ọlọ́mọ ẹ̀ ká gọ̀, wọ́n ń tà ní 1,500 àbélò lẹ́ǹtà. Eléyìí ẹ wo eléyìí tẹ́lẹ̀yìí ọ̀rìjínà ní. Àwọn eléyìí ni wọ́n ń yà, ni wọ́n máa wá sọ́jà náà máa rà, náà máa lọ fi ṣiṣẹ́. Dìsáyìn wa ni wọ́n ń lò, wọ́n á tún kọ àdìrẹ sí. Bàbá ẹ rà wá kalẹ̀, ẹ gbà wá. Ògo wa rèé lu Ẹ̀gbá. Nígbà tá mo rántí ìgbà tá ń fa wàhálà pẹ̀lú kọ́ńtọ̀,
náà pè wá sí prógráàmù yẹn. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn èèyàn bí Àlàbà lọ́sìn, wọ́n rà wá kalẹ̀ ń bẹ́ẹ̀. Òun la bọ́ lọ́wọ́ custom. Náà sì fúnra wọn náà ṣẹ̀ṣẹ̀ wá fi wá mọ̀nà. Láṣẹ̀ṣẹ̀ rojú ọ̀nà lọ́kàn wá ń balẹ̀ lórí aṣọ ń wọlé, ó ń jáde ẹgbà wá bàbá. Eré ni kò yẹ kó tó báyìí ká tó wá. Ṣùgbọ́n à ń wò wípé àǹkárá ni wọ́n á tún náyà, wọ́n á tún fi àdìrẹ sí. Wọ́n ní wọ́n fi àdìrẹ Ẹ̀gbá sí àbádìrẹ Abẹ́òkúta. Wọ́n á tún tẹ̀ sí. Wọ́n á ní tiwa wọn àràṣọ. A ti ṣe yẹn títí lọ́dọ̀ gọ́ọ̀mù lọ́dọ̀ àwọn ìjọba ní tipẹ́tipẹ́ láti bí ogún ọdún tá a ti jẹ̀yà lọ́jà láti wà lẹ́nu ìyẹn tá a rójútu ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sáà ń rí fi ṣiṣẹ́. Ó ti jẹ́ mọ́rọ̀ ajé bẹ́ẹ̀ bá dọ́jà nísìn ọjà dání. Àwọn tó ń lè níbi inú àti rà wọ́n rà wọ́n dẹrù ru àwọn ọmọ yìí tí wọ́n là kó lọ́dọ̀ wọn ní 100 naira 200 naira tọ́wọ́ bá ta méjì mẹ́ta wọ́n á dọ̀wọ́ àríwú wọ́n á bùra gúgúrú àtẹ̀pà wọ́n á wọ̀n ń pẹ̀lú ọmọ ilé ẹgbàá wa ẹjọ́ kábíyèsí o. Ẹ̀yin ara yóò ní ìta èyí tó wà lórí igbá kájẹ́kẹ́ ìtàtọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé àìtàtọ́ ni. Wọ́n sì kó wọlé. All right. Mo mọ̀ pé àwa artisans làwọn àmì ìkòṣà àwọn mákẹ́tà. Àṣà ń ṣílọ̀ ọdún. Ó ti yé mi mà. Ìkan tí a tún fẹ́ Jọkẹ́ ìdáwó ṣe táì kó tún wá. Tí gómìnà náà wọ́n fẹ́ ṣe kan, bíṣọ̀ bẹ̀rẹ̀ kọ́ṣà òfin kan, máa tún rà lọ́wọ́ àwọn mákẹ́tà. All right. Tá a bá fẹ́ ní kápẹ́rẹ́ ọ̀sẹ̀ tásìkò sára wa, ṣáwa ń bì náà máa ṣe. Because it becomes difficult for us to identify talent bára ṣe lè stop it. Ẹjọ́ tó lọ lọ́wọ́ àbíkájọ cooperate. Ọlọ́wọ́ á lè fún àṣẹ. Ìjẹ́ bàbá yìí, orí ilé ìlú kábíyèsí láti yanjú ẹ̀ o. Ẹ̀ṣẹ̀ kábíyèsí. Ìjọba ti gbọ́ pa ẹ̀nà fẹ́ òkè fún máa kó wá China ẹ̀sẹ̀ fún kó wá gba ẹ̀nà. Ẹ̀fẹ́ lọ́jà yín lọ́jà àti ọ̀gbẹ́ máa mọ̀ ọ́n bá ṣe gbé ẹ̀ sọ̀rọ̀ ní àwọn bá ṣe gbé ẹ̀ ọ̀nà àpò àṣẹ ọ̀nà àpò àṣẹ ìṣẹ́ àwọn tó lè ti wà. Mo kí gbogbo ẹgbẹ́ ọlọ́jà ọ̀tá Adire, mo kí oníkàmbálà
tẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ mẹ́ ẹ̀yin tẹ́ rìn aró kí gbogbo yín máa bí ilé rẹ̀ ọ̀rọ̀ kan àdìrẹ China yìí ṣé wọ́n ṣe bí làwọn kó wọlé. wọ́n kó wọlé. kábíyèsí kọmíṣánná alájẹ ìgbọ́n ní ìsinmi pé Lekki free trade zone òun ló ti ń ṣe. níbo ló ti ń ṣe. Lekki free trade zone tó bẹ̀rẹ̀ àwọn China ẹni companies ló ti ń ṣe. Lekki free trade zone ẹ máa rán yàn lọ́bẹ̀ o torí èmi káká fi custom fún wọn ni. tó bá jẹ́ pé wọ́n kó wọlé ni ó lòdì sófin Nàìjíríà nítorí mọ̀ ẹ̀kọ́ kó aṣọ tó ti ṣe wọ́n bí nípa bẹ́ẹ̀ ẹ̀nà owó bí tọ́nà ti ń ṣe bá pé tòótọ́ bí wọ́n ti ń ṣe àti pé ẹ̀yìn náà máa múra sí aṣọ ní tẹ́fún máa bí tí wọ́n ní oṣù lọ́rọ̀ mi yẹn lẹ́kọ̀ọ́ kọ́ wọlé ní àní kọ́sọ̀ wọ́n á rí gbogbo ọjà yìí wọ́n wá kó gbogbo àdìrẹ yẹn pátá lọ́rọ̀ mi yẹn alẹ́ ọmọ ní kọ́sọ̀ àbá kọ́sọ̀ sọ látòkè pátápátá tó láti wọ́n kó wọlé wọ́n wá kó nínú ọjà yìí wọ́n á ṣe réèdì tó máa ń ṣe tó máa ṣe réèdì yẹn lẹ́ẹ̀kan nínú ọjà yìí ẹ ò lè rí Chinese kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹjọ́ ẹ̀là wádìí bó ṣe tó ti ń wá o wọ́n pé Lẹ́kí náà ti ń ṣe níjọ́ta lọ sí Dangote àkọ́dá ní free trade zone ṣe àwọn Chinese kú bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹ̀lọ́ wádìí wáyé bẹ̀rẹ̀ náà ti ń ṣe látó lè bá wọn jà aláti mọ̀ tó ti wá wọ́n pọ́n kó wọlé ní àmàdé padà ṣọ́rọ̀ mi yẹ yìí ṣe ní kẹ́ra múra ẹ̀yìn àwọn ọkọ̀ láàrin ara yìí tó máa bá yín wádìí ní tó ti wá látó lè jẹ̀jẹ̀ ní àjà ìyàn láti máa jèrè lórí gbogbo ọpátá tí nǹkan tí àwọn òbí ń fà ní lọ́wọ́ tí ò fi ní bọ́ lọ́wọ́ ní kò dẹ̀ ní bọ́ lọ́wọ́ ní o lórí àṣà ìbílẹ̀ wa ní ti àdìrẹ àwọn alábẹ̀rẹ̀ làrẹ́ wọ́n ní bọ́bá fẹ́ kọ́ṣọ̀ fún àpà àbí kó bá rẹ́ láró àríbákan ẹ̀tọ́ àtàpà àtolówó lọ́jọ́ wà dìrẹ ẹ̀sẹ̀ ní tí kì í wọ́ tó lówó wà lọ́tọ̀ yẹ tí ó mú ẹ̀kúnnú wà lọ́tọ̀ but nǹkan tí ó mú wa láti sọ pé ẹ̀gbà ni wá ibi ló ti bẹ̀rẹ̀ kò dẹ̀ ní bọ́ lọ́wọ́ wa o tí ẹ bá ti rí di kìíní ìpadà bá mi pé àti rí jẹ ní òkúrò pé kò wọlé láti kọ́sọ̀ kankan ìdìbò ló ti wá àti pé ìdíròkò ló ń gbà wọlé àgbọ́pá ló ń gbà wọlé ẹ̀wà ìbí tó ti gbà ká tó lè bàjá ọlọ́run àwọn wá ṣe àwọn òbí kábàámọ̀ lórí ẹ̀ o àwọn àmà borí o ó ṣe máa rí lè àgbá kan. You have done this today, and what next for this advocacy protest you just completed? Thank you very much. My name is Princess Adire. I'm an African art revitalist. I'm a proud Babon. I'm a princess. I am concerned about what is going on because the revitalization of our cultural heritage is our collective responsibility. As an Egba person, Adire is our identity. I am here as a cultural revitalist to say that we must not allow the China-made Adire to erode our traditional Adire fabric. Now, we want to tell everybody that Ashota, Adire, any fabric that has been tied and dyed is what we call Adire. The China-made is being printed on polyester. It is not Adire. The way forward is for us to embrace our indigenous traditional fabrics, to embrace it, support it, and make all of us as how do I put it? I want all of us to be a protector of it. If you see anybody wearing it, make sure you tell them that you are an enemy to the progress of the traditional fabrics. And something I want to say, there are a lot of youths that are in this industry. I can count over 1,000 youths. After this invasion of the China-made,
these guys, ladies that are doing these fabrics, that are batik designers, that are tie and dye artists, that are into this industry, so many of them have lost their jobs. So many of them have lost their jobs. And if we should open our eyes and say we are not concerned about what is going on, if youths are losing their jobs, we all know that the society will not be at rest. So I'm also going to plead with the government. I want to say thank you to our governor, Governor Dapo Abiodun. He's doing so much to support the Adire industry. But unfortunately, the government is also patronizing the China-made Adire. I'm going to say this categorically, that I know Mr. Governor is not aware of this, but I can say that the government, this administration, is patronizing the China-made Adire in thousands. And I believe that is something that everyone should be notable of. Your full name was again? My name is Princess Adire Shumwe. Yes. I will call it a more or less like an advocacy work because we are trying to sensitize our people, the populace, to know the danger effects of this look-like Adire of a thing. The synthetic cloth that is paramount all over, that people think that is Adire, but it's not Adire. That's the essence of this advocacy work. Okay, what with this now, what do you think will be the way forward? Are you satisfied with the response of the Abbas of Ghana, and you have suggested what to do? So 100%, we are very okay. You know, our cabinet is a father, and he has proven that today. He has made all of us he has given us the confidence, and has made all of us to understand that he's with us. Because this Adire of a thing is the glorious thing that can happen to an Egba as a nation. And to the glory of God, Kabiyesi have made us to understand that he's going to step in to ensure that this piracy of our design, this piracy of our indigenous cloth is put to shame. And to this effect, we have a work to do, and we are going to do it massively to ensure that we get to the root of this matter, and this piracy of a thing is put to stop. So what efforts are you making to make sure that your members some of your members are not selling these things? Yes, as all of you are here, you have seen the response of Kabiyesi that this thing is going to be stopped in all the market in Egba, because this thing is killing the industry. It's making young people to be jobless. So why do you want to create unemployment when we are talking of employment? And Kabiyesi have stated that categorically, that this thing is going to be stopped. And we have told all our people who are dealing in it that they should stop it. If they are giving them a duration of time for them to dispose all what they have. Once that is done, if they refuse, I think the whole thing will be suffocated and destroyed. What role do you think government should play in this whole saga of pirated? I think it's the responsibility of the government to protect the populace. And I think it's the high time for the government to come to the rescue of indigenous textile and promote and protect the indigenous textile. Because it goes a long way. We are saying made in Nigeria, we are saying let Nigeria economy grow. How can Nigeria economy grow if we start having piracy of indigenous cloth? If we cannot help the SME, so then what are we talking about? We people in this industry, we are the SME, and every nation that doesn't protect the SME is going to have economy back down. So we are still appealing to government. They should step in. We need raw materials. Despite that fact, they should stop this piracy of Adire. Do you have an idea of how many, the volume of this fake Adire that has been brought into the market? I cannot predict that because it's what we see on daily basis. Truck of it on daily basis. They are killing us. Seriously killing us. Thank you very much. Your name once again. My name is Chief Ogunfidodo Michael Ibile Apare Babalaje.
akọ́làbẹ́là tá a rẹ náà ń pè ládìrẹ. id káàdì wa lẹ́gbàá àdìrẹ ni àwa la ní. ogún ìní wa ni kò ní parẹ́ kò ní parun. ìgbà tá a lọ ilé alákẹ́lẹ́ kan adágbére fún yín. a ní kẹ́yìn àfa kẹ́yìn wọn ṣe láàyìlá ìlàlá láàyìlá ìlàlá láàyìlá. adúgbò lọ́dọ̀ ẹ̀ lọ àdúrà yín gbà alẹ́ rẹ̀ abọ́rẹ́. a ní kẹ́yìn má ṣe bẹ́ẹ̀ káyìí. a ní kẹ́yìn kìrìsìtẹ́nì kẹ́yìn wá gbàdúrà kẹ́yìn wá pé Jésù Olúwa jẹ́ kọ́ lọ kọ́dọ̀ rẹ̀ bàbá o àdúrà yín gbà ẹ kí lè lọ. ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣẹ̀ náà a ní kẹ́ ẹ máa pe gbogbo ẹgbẹ́ lọ́mọ pé wípé gbogbo ọmọ tákàrà bá pé wọnú epo ló kó jáde alọ́rẹ́ abọ́rẹ́ o. nǹkan àwọn ọmọgọ̀ ìbílẹ̀ sáà nǹkan àmúgbọ̀ tá a bá bọ̀ ni pé ká má jíṣẹ́ fún wọn tó a ti lọ́ọ́rẹ́ a ti kọ̀ọ́rẹ́ ìyọ̀bá dẹ̀ kù ẹ̀ẹ́dẹ́gbẹ́ lẹ́nu àwọn ìyá wa lọ́jà àmọ́ mo fẹ́ sọ kíní kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kójú má ríbi lórí igbá ọmọ ìyá mi nìyí o ẹ̀gbọ́n mi nìyí àbúrò mi ọ̀rẹ́ mi ìyá mi bàbá mi a kì í ṣọ̀tá ara wa ẹlòmíì ta nítorí ọrọ̀ ajé mo gbà aládùúrà pé òwò èrè ni gbogbo wa máa ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọjọ́ iwájú àwọn aládìrẹ àwọn ọmọ wa tán tí bí tó sì máa kó aṣọ àdìrẹ lọ sí London lọ sí Amẹ́ríkà àwọn ọmọ yìí náà sì máa jogún àdìrẹ lọ́dọ̀ wa tá a bá lajú wálẹ̀ táṣọ aláró bá parẹ́ ẹ jẹ́ ká bọ́ọ̀tà láàrin ọjà ká wá alákẹ̀tẹ̀ 30 tá a bá rí tó pé 30 àwọn tó máa rà wà ń bí ìtẹ̀kù ọjà bó ṣe pọ̀ tó yìí ṣáà lè rí alákẹ̀tẹ̀ aláró dúdú ká sọ pé 50 kò sí náà nítorí àwọn èèyàn tó ń raṣọ lọ́wọ́ wa gan ṣáínì yẹn lọ́wọ́ á béèrè ṣùgbọ́n tó bá dé tó rí báwa náà kò ní o ẹ̀pọ̀ sókè rajà wọ́n náà tá a bá bọ̀ láti ilé aláké márùn kéré wọ́n ní alákẹ̀tẹ̀ márùn ṣó wà alákẹ̀tẹ̀ márùn aláró dúdú márùn 50,000 alára 50,000 ṣe rí pé nǹkan ń bọ̀ nǹkan ti ṣẹlẹ̀ kásán. ẹgbọ́n mi gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà gẹ́gẹ́ bí esco ẹsẹ̀ ìtókù kẹ́mọ̀ ọmọdé lè mi. ẹgbẹ́ aládìrẹ o ẹgbẹ́ aládìrẹ akí gbogbo wa akú àtàárọ̀ ojú òní tí wà ní orúkọ bàbá wa tó jẹ́ aláké gbogbo ìlú Ẹ̀gbá wọ́n ní ká kí gbogbo wa nínú ọjà Akéèta Àdìrẹ Kampala market wọ́n ní àwọn ti rányàn wá tẹ́lẹ̀ wípé aṣọ ṣóhun ni àwọn fún wa nígbà díẹ̀ ká fi tàtọ́ lórí igbá wa wọ́n náwọn ti sọ fún wa tẹ́lẹ̀ àwọn tí wọ́n gbọ́ ẹ bá wa sọ fún wọn o à ń ṣọ̀tá ara wa o ìfẹ́ ọjà yìí ìlọsíwájú Akéèta Àdìrẹ Kampala market òun ni gbogbo wa ń fẹ́ o wọ́n náwọn ti sọ tẹ́lẹ̀ pé gbogbo àwọn tó ní lórí igbá àwọn fún wọn nígbà díẹ̀ kí wọ́n tà á wọ́n lélẹ̀ ìtọ́ tún wá ìta tún wá yìí wọ́n ló yà wọ́n lẹ́nu
wọ́n ní tá a bá fẹ́ jẹ́ kí custom wọnú ọjà kó wá máa ṣá àwọn ní àṣẹ ẹ̀ ṣùgbọ́n ṣá wọ́n ní ká ní sùúrù ká ṣe ìwádìí dáadáa ká ṣe ìwádìí dáadáa ṣùgbọ́n ká tẹ̀ra wá nú ìgbà díẹ̀ lọ́dẹ̀ fún wa káàkiri tàtọwọ́ wa tọ́ o because kò ní dùn mọ́ wa gangan nú kí custom wọnú ọjà o àfẹ́ bẹ́ẹ̀ sọ a máa bẹ gbogbo wa ká jọ èyí tá a ní lórí igbá ẹ jẹ́ ká tà á tọ́ ẹ má jẹ́ kí mi ìwọlé o àwa ti lọ a ti bọ̀ a lọ re a bọ̀ re a dẹ̀ ti jábọ̀ fún yín nítorí ìfẹ́ tó wà nínú ọjà wa ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni ẹ jẹ́ ká wọ ká máa ṣe aṣọ tí a dì tí a rẹ ẹ jẹ́ ká máa ta aṣọ tí a dì tá a rẹ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni o mo mọ̀ pé èyí tó kù òsì alọ́jà wà ń bí wọ́n máa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ẹ ṣé o. ẹgbẹ́ aládìrẹ mo mọ̀ pé ẹ̀yin lè fa àtàgèrè yẹn dáadáa nítorí pé ẹ mọ̀ pé ó ti ọ̀bẹ ti bàjí. ẹgbẹ́ aládìrẹ ẹgbẹ́ aládìrẹ ẹgbẹ́ aládìrẹ ṣéèkì lágbára ọlọ́run ọba a ti lọ a ti dé a ti bọ̀ abárede ìlú Ẹ̀gbá sọ́pọ̀tì wa Ogun State sọ́pọ̀tì wa Federal Electric Province lágbára ọlọ́run náà máa sọ́pọ̀tì tá a bá ti ta àwọn ọ̀tá nínú Ẹ̀gbá ìmọ̀ ara rárá tí a bá ti ta àwọn ọ̀tá ní Nàìjíríà ìmọ̀ ara rárá gbogbo wa pátápátá tiwantiwa la fẹ́ máa ṣe ẹ jẹ́ ká tiẹ̀ ronú àwọn ọmọ wa lọ sí yunifásitì wọ́n ṣe masters wọ́n tún wá padà wọn òrìṣẹ́ wọ́n padà sí ìdí àdìrẹ wọ́n tẹ̀ rí tọ́lọ́kọ̀bọ̀ wọn àwọn tó ṣe bàtíkì ní wà nínú wọn àwọn tí wọ́n dì í wọ́n wà nínú wọn àwọn tí wọ́n tún rẹ̀ wà nínú wọn àwọn onípìtì náà wà nínú wọn ṣé ẹgbẹ́ sanwó tó lè ní ẹgbẹ́ yẹ kí gbogbo wọn máa ṣe yahoo yahoo kò lè pọ́sibú ẹ mọ̀ pé aṣọ àdìrẹ yìí division of labour ni tí a bá ra aṣọ ẹni tá a lọ́wọ́ ẹ̀ ti jèrè onímọ̀tò kó wá ti jèrè tẹ́lọ̀ àbọ̀wágé tẹ́lọ̀ ti jèrè ẹni tó jì ó ti jèrè ẹni tó rẹ ó ti jèrè ẹni tó ṣàn ó ti jèrè ẹni tó lọ ká lórí sá òun náà ti jèrè ẹni tó wá kó olùkọ sílé olóòlù ẹni tó wọn kó tó lù ó ti jèrè ẹni tó lù àtẹni tó wá rù láti fi tó ti lù yẹn tó tó wá fún wa ó ti jèrè onílẹ̀ máa jèrè Celotech máa jèrè àtúmọ̀ padà lọ́pù wà bẹ́ẹ̀ o báwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kọ́ṣẹ́ wọ́n bá wá ronú tí wọ́n jókòó pé kí náà wọ́n fẹ́ ṣe design wọ́n wá jókòó wọ́n wá ronú wọn pẹ̀lú ìwé tí wọ́n kà wọ́n wá design aṣọ yẹn láàrin ọ̀sẹ̀ kan ẹyọ kan ṣopẹ́rẹ́ wọ́n wá ṣe wá fún yín tó bá jọ́ kẹrin China tó gbé jáde aṣọ aláró dúdú tí àwọn ọ̀yà ìyàláyà wa fi ṣiṣẹ́ tó fi ṣoríire tó fà lè wa lọ́wọ́ ẹ tún wá mú sáǹpù ẹ tún mú fún wọn ẹ tún ní kí wọ́n ṣe jáde ẹ bẹ̀rù Ọlọ́run ọba tí ẹ bá ti ẹ bẹ̀rù ara yín ẹ bẹ̀rù Ọlọ́run wípé àwọn ọ̀yà yín wọ́n ṣe dáadáa àwọn ọ̀yà àyà yín ṣe dáadáa ló ṣe fà lẹ́yìn lọ́wọ́ ilé ìfẹ́ kàtà ọmọ yín lọ́wọ́ kò sí us kọ́ ọmọ yín fún ní èpè lọ àwọn ọ̀yà àwọn míì dẹ̀rẹ̀ àǹfààní yóò bá yín lọ́wọ́ mu kò bá yín lẹ́sẹ̀ tán ọ̀tẹ̀ kò ní àǹfààní pé rówó ẹ wá tà ìlú kó dẹ̀ wò kó wúlẹ̀ lù ìlú kó bàjẹ́ lágbára Ọlọ́run kéde ò ní bàjẹ́ o aṣọ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo òlú ẹ̀gbọ́n ò ní bàjẹ́ lọ́lọ́wà alágbàgbà ẹ̀gbà ó gbẹ́gbẹ́ ọkọ̀ wọ́n bàjẹ́ ó kú òun àti kíni ó kú Ọlọ́run ọba.
adásàrà fún agbára ọlọ́run bá gbogbo ẹni tó ń ṣe agbátẹrù bí aṣọ yẹn ṣe ń wá sí ibi lágbára ọlọ́run ọba á ti gbèsè ayọ̀ lẹ́nìí lágbára ọ̀rẹ́ ní dìbà gbẹ́mọ́ wa lọ́wọ́ wọ́n ní wọ́n fún yín lásìkò ẹ̀ta tọwọ́ yín dàndáwì olóko ògbówó wọ́n ti fún yín lásìkò aláké ti gbọ́ ìpàdé rẹ̀ là ń tà o ọ̀ṣìlẹ̀ ti gbọ́ ìpàdé rẹ̀ là ń tà o Dàgbà Abíọ́dún ti gbọ́ láti rẹ̀ là ń tà o Tinubu ti gbọ́ láti rẹ̀ là ń tà ẹni bá ṣe à ẹnu ẹ̀ á yà o. Ọlọ́run ìyọ́nú ẹ̀ kò ní fi wá sílẹ̀. Má fi ọkàn balẹ̀ wípé ká nígbàgbọ́ wípé ọrọ̀ ajé wa ó ti padà. Àṣẹ ọkàn wa ti balẹ̀. Ẹni tí ò bá nígbàgbọ́ kó náwó sókè ọrọ̀ ajé tèmi. Ọrọ̀ ajé tèmi ti padà. A kú ìrìn àjò ẹni. Yes ma. A kú ọrọ̀ ajé o. Yes ma. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alọ́láyọ̀ lójú ọ̀tá ẹni pé ká lọ ká má bọ̀. A ti lọ rí, a ti bọ̀ rí. Bá a ṣe lọ yìí bóyá kán gbé nìkan lọ síbítù. Ọlọ́run ṣeun. Ọ̀tọ̀ wa ló ní ìbànújẹ́. Kò yẹ wá. Ó yẹ wá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n á fi àsìkò yìí rọ̀ wá wípé ká jọ̀ọ́ ká ṣe sùúrù o. Ká ṣe sùúrù àfọlọ́wà ó ti padà. Ká má bá ẹnikẹ́ni jà o. Àbí bàbá wa ní ká lọ oníkọ́wá jà tàbá délé. Rárá o. Ṣùgbọ́n ó fi wá lọ́kàn balẹ̀ nǹkan tá a máa ṣe. Ká má bá ẹnikẹ́ni jà o. Lágbára Ọlọ́run ojú òní ti wà á ní jèrè ìtìjú rẹ̀. Ẹjọ́ ó bẹ̀ wá ká má ṣàbòsí o. Ẹ bá jẹ̀ ṣe kò mí àwa o. Torí àìmọye èèyàn títà tẹ̀ ń tà ní ìblame anybody nínú wa. Kó nǹkan tágbára ẹ̀ka òun ló ń rà ló ń tà. Ó dẹ̀ ṣe ń ta yẹn ilé ẹjọ́ kò ní mọ́ síjọ́ kejì amú nǹkan délé. Ṣùgbọ́n tá a bá nígbàgbọ́ nínú Ọlọ́run, Ọlọ́run máa fún wa, Ọlọ́run máa yí wa. Ó yẹ ká ronú wípé ó ṣe especially àwa tá a jẹ́ ọmọ ibí yìí both left and right. Then ọmọ yìí Àjọkẹ́ bọ́ síbí. Ẹni tó bá máa wí wá ní ọmọbìnrin kan kàn wà ní kò sẹ́ni tó mọ̀ ní ìwà ẹni tó mọ̀ òkú lẹ́sẹ̀ tó mọ̀ ẹ kó gbọ́dọ̀ mọ̀ náà ìfẹ́ mi. Ẹ kàn mọ́ ẹ ṣe sùúrù nítorí àwọn ẹlòmíì kan máa sọ̀rọ̀ kì í ṣe pé àǹtí kan kàn wà tàbí ọmọ kan kàn wà ṣá lásán ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún mi. Bí mo ṣe rí ní kéńtà yìí òun ni ìyá tó bí olówó àbírọ́ ni kì í ṣe pé bóyá ó kàn rárá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ tá a bí sídìí nǹkan tó dẹ̀ ń kà lára òun náà bímọ nà nígbà tí ò bàjẹ́ lòun dìmú tó ń ṣe báwo ni ọmọ tiẹ̀ ti fẹ́ ṣe kí ni àwọn ọmọ tèmi fẹ́ ṣe ẹ̀yin ńkọ́ ìjà ẹ̀ là ń jà kọ́sítọ́mà yín ò ní wá sọ́dọ̀ mi láéláé tèmi ò tiẹ̀ ní kọjá lóòrè yín ṣúọ̀ nìyẹn sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ ni òun náà ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú nísìnyí níwájú Ọlọ́run àtèèyàn ohun tẹ́tí mi ń gbọ́ àfi sùúrù pé gbogbo eléyìí èmi ni mo dálẹ̀ èmi náà ni mo dálẹ̀ torí èmi ni mo ní kẹ́ wá jẹun ẹ̀jẹ̀ máa jàjẹ́ yóò àjẹṣẹ́kù àdàbí tí n bá fọ̀ wọn ṣépè Ọlọ́run ṣe kẹ́ wọn tó ìfẹ́ ní kò ṣe pé tó bá dé pé òun máa jẹ ṣùgbọ́n mi ní kẹ́ wá bàjẹ́ mi sọ bẹ́ẹ̀ rárá kò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ̀ òré kì í run
kó má nìkan náà ó gbọ́dọ̀ rí báyìí tó bá rí báyìí àwọn apàdà straight lágbára Ọlọ́run ojú òní tì wá àdúgbò kéèta ọmọ ẹwà ẹkún olóṣèlú kéèta pé ọlá ẹkú mẹ́wàá ó tó jẹ ẹni máa ń lérí ẹwà ó má gbà sọ̀rọ̀ kọjá níbi owó ń sàn ní ẹwà ń sàn ní ìdùnnú olóṣèlú ẹlẹ́dàbí àǹkù àjà ẹ̀sìn ó ti ṣe é lọ́mọ lágbára ọwọ́ ọ̀kà ò ní tẹ̀ ṣó rántí nǹkan tí kí ni bàbá ẹ̀ ọ̀ní ṣé ó rántí ń jẹ́ yẹn ṣé ó rántí tó bẹ́ẹ̀ sọ ẹ́ ṣé ó rántí àdúrà tó ṣe fún ẹ ó ti ṣe àwọn tó ń ṣèwálẹ̀ wọ́n ti fàṣẹ sí alálẹ̀ ìgbé ìgbà ti fàṣẹ sí alálẹ̀ ìgbà ti fàṣẹ sí ní bó ṣe jẹ́ ọmọdé ìwọ̀nba tó lè jẹ́ títí dọjọ́ òkú ẹ̀ Ọlọ́run yóò dá fún ẹ ṣùgbọ́n kí la fẹ́ fi sọ bẹ́ẹ̀ni náà ṣe ń ṣeré ó lè jú mi ní ṣe ọkàn mi falẹ̀ wọ́n kà ò ní tẹ̀ ẹ́ gbogbo ẹni bá dé rí ẹ̀ pátá ẹ ṣàmì sí lágbára Ọlọ́run tó máa ṣe ẹ̀mí ẹ tọmọ ẹ tọmọ ọmọ ẹ tọkọ ẹ kò ní ní ṣe tuntun ó lágbára Ọlọ́run wọn ò ní ilé ẹ̀ kàbàkàbà lẹ́yìn bá yóò máa lé ẹ̀ka tó bá ń rò báyìí tó bá ti bọ́ síta báyìí ó máa kọ́ sí ẹ̀ máa ṣe bí mo ṣe ní kó rí fún ẹgbẹ́ ìjẹ́ ìpínlẹ̀ àti gbogbo wa pátá gbogbo ohun tá à ń ṣe yìí o gbogbo ohun tẹ́ ń wò yìí Ọlọ́run ni ọmọ yìí ni o ṣe ni o ọmọ yìí ni o àti rédíò àti tẹlifíṣàn àti mọ́tò àtọlọ́pàá àti mínírààsì yìí òun ni o kì í ṣe mi o kì í ṣe mi rárá sọ̀rọ̀ mi yé yín tó bá tẹ̀ gbowó lọ́wọ́ gọ́fúmẹ́ǹtì wọn ò ní kó wá nà fún wa àbí kan kò lè lọ́wọ́ ní kó wá nà fún wa. mi ò gbowó lọ́wọ́ wọn rí. mi ò gbowó lọ́wọ́ wọn rí. ṣùgbọ́n ó ń ṣe pé kínní ìyá ní ìyá mi ni ìyá mi ni kò gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ pé tí bàbá mi ni kò gbọ́dọ̀ bàjẹ́. ó bàjẹ́ tí. náà róògùn ẹ̀ ṣe. ó lè bàjẹ́. sọ̀rọ̀ mi yé wa ojú òní tí ojú òní tàwa náà lágbára náà bá a ṣe máa pé èmi nígbàgbọ́ pé gbogbo ohun tí bàbá sọ ìlérí tó ṣe àmúṣe ọlọ́dún ṣe lágbára Ọlọ́run torí kì í ṣàwọn nìkan ẹ jẹ́ kí n sọ fún yín ó ti wà láàrin ó ti wà lọ́wọ́ ìlú náà torólúwo ti lọ́wọ́ sí i tí n bá pè wọ́n wọ́n wá bá wa ń bẹ̀ ṣùgbọ́n mi ì tí ì pè wọ́n máa fún wọn ní ààbò àwọn olóògùn fún iṣẹ́ onígbò yìí olóògùn àjẹ́ níbi lágbára ọ̀nà torí mi ò fẹ́ kó bàjẹ́ torí kò fẹ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ mi kò ní bàjẹ́ tí n bá ń bọ̀ báyìí tí n bá yọ báyìí tí n bá ń wo bí wà láyẹ̀ṣẹ̀ yóò ń kẹ́ ẹsẹ̀ mi á dẹ̀ tán tí n bá yọ báyìí tí n bá wò báyìí èmi náà. àgbà tí ò ní ìlànà ẹ̀ pọ̀. sọ̀rọ̀ mi yé wa a gbọ́dọ̀ bí ojú òní tí ẹ̀ kò ní ṣe é kò ní kábàámọ̀ àwọn ìfọ̀ ṣe ẹ̀sán orí ẹ̀sán ayé tó máa fi pa ẹ̀ ilé ẹ̀ka lójú ayé tó kù lágbára ọ̀dọ́ ẹlẹ́dàá wọn kọ́ bí aṣọ làláwùlà wà láàbù ẹjọ́ ọkùnrin kan obìnrin kan Christian Muslim kan Christian kan ẹjọ́ ẹ bá mi fún ládùúgbà. Alhamdulillah. Alhamdulillah. Jẹ́ ká dé ọpẹ́ wa ládé. Alhamdulillah. Alhamdulillah. Ọba wo ni ọba tí a dá ọpẹ́ fún olùlọ́ba tó fún àwọn aláìní tó wà lé. Ìta ń ṣe ìnímọ̀ ṣe wa kọ́ ohun Ọlọ́run lọ.
àwa dúpẹ́ fọlọ́run lórí àánú ẹ̀ tó fi sórí ẹ̀mí kọ̀ọ̀kan wa tó jẹ́ ká lọ láyọ̀ tó jẹ́ ká bọ̀ láyọ̀ lórí ìta àṣẹ yìí ọ̀pọ̀ èèyàn kan ló ń parí ìwà tó but àwa dúpẹ́ pa lọrin àpò orin bàtà dá ọpẹ́ fún mi. sísá wa Adéjọpẹ́ ẹwà ìlú ọlọ́wọ́n bá mi sọ ọlọ́wọ́n bá mi fún mi ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ìfún síbẹ̀ ibi tẹ́ ń lọ ọlọ́run bá mi fún ọlọ́wọ́n bá mi bẹ̀rẹ̀ tẹ́ wá ń ṣe ẹ̀ ṣe pé kó lè ga kó lè dòrí kó lè dòrí àti ilé àtọ̀rọ̀ tí yín náà. ẹ bá já ṣubú bẹ́ẹ̀ kò tẹ̀lé máa gbé yín o. èèyàn ò kí ń ṣe nǹkan tán àti ọlọ́run bá ní pèsè ọlọ́run bá ní pèsè ní káwọn ní ilé ìṣèlú láti tó jẹ́ ìyáfìlá ọ̀làwọ̀lá ọ̀tá. ìyàwó náà ọlọ́run mọ́ṣẹ́ bá ní wà pẹ̀lú ọlọ́run bá ní tó tì í ibi tẹ́ ẹ bá dé ibi tó kù ọlọ́run bá ń ṣàṣeyọrí gbogbo ń tẹ́ wá ń fẹ́ lóore tó kù ṣẹlẹ̀ láyé ọlọ́run ìfọwọ́ wà nílẹ̀ gbogbo ń tẹ́ wá ti lé pátá lóore tó ti ń rí ìdínú àdánwò aburú tí ń wọlé tẹ̀dá kò sí wọlé pẹ̀lú àti ń rí inú wa ti ń dùn àìní lè rí afẹ́ kírísítẹ́nì kan ló ń lọ jọ. pátá náà ọlọ́run máa gbàdúrà wa o gbogbo téńtà òní. ọlọ́run alágbára ńlá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ a gbé ọ̀gá afihàn fún yín fún àánú yín lórí ayé wa a dúpẹ́ lórí ìyìn tá a ṣe lẹ́nu a dúpẹ́ pé wá sí ìmúṣẹ ní ayọ̀ àti àlàáfíà ẹ̀mẹ́ ṣe olú ẹ̀gbọ́ ọpẹ́ wa olú ẹgbà yín wa ayérayé a dúpẹ́ pé a lọ láyọ̀ ẹ jẹ́ ká bọ̀ láyọ̀ ẹ jẹ́ ká rógbó ásídẹ́ǹtì ó kú pé wọ́n kọlù wọn ẹ wá lọ pàdé wọn ní mọ́ṣúárì ẹ̀jẹ̀ kó jẹ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan wa ẹ̀mẹ́ ṣe olú ẹgbọ́ ọpẹ́ wa olú ẹgbà yín wa a dúpẹ́ lórí àwọn ìyálọ́jà wa náà a dúpẹ́ pé ẹ jẹ́ ká rọ̀ṣì wọn láti fi ta lọ ẹ jẹ́ ká lọ pàdé wọn ní mọ́ṣúárì ẹ jẹ́ ká lọ pàdé wọn lọ́sibítù ẹ̀mẹ́ ṣe olú ẹgbọ́ ọpẹ́ wa olú ẹgbà yín wa a dúpẹ́ lórí arábìnrin tí ẹ ń lò fún wa a dúpẹ́ pé ẹ lò wọ́n ẹ jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí ní ayọ̀ àti àlàáfíà ẹ̀mẹ́ ṣe olú ẹgbọ́ ọpẹ́ wa olú ẹgbà yín wa tá a bá rí gbogbo ìrìn tá a rìn lẹ́ni tó bá jẹ́ mọ́ ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù ẹ̀ dáríjì wa ní orúkọ Jésù bíbélì ní àwa kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí ní wákàtí àtọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù lè dáríjì wá àánú là ń tọrọ ní wákàtí olú ẹ jẹ́ ká rá àánú gbà ẹ̀mẹ́ ẹ jẹ́ ká rá àánú gbà àwa gbàdúrà fún arábìnrin wa ní orúkọ Jésù lè wá kún wọn ṣiṣẹ́ ní orúkọ Jésù gbogbo ìrìn tí wọ́n rìn ní orúkọ Jésù má jẹ́ kó kábàámọ̀ nínú ìdílé wọn má jẹ́ kó kábàámọ̀ láàrin ọjà má jẹ́ kó kábàámọ̀ nínú aládìrẹ má jẹ́ kó kábàámọ̀ ìyálọ́jà wa Olúwa bá wa lọ́ra ẹ̀mí wọn ní orúkọ Jésù lè jẹ́ kó pọ̀ wá lápọ̀yè ẹ̀mẹ́ jẹ́ kó pọ̀ wá lápọ̀yè iṣẹ́ oníkálukú wa dọ̀wọ́ inú ọkọ̀ Jésù má jẹ́ ó dì ìṣẹ́ ní orúkọ Jésù má jẹ́ ó dì ìṣẹ́ inú ọjà inú ọkọ̀ Jésù má jẹ́ kábàámọ̀ ní orúkọ Jésù nínú ìdílé oníkálukú ẹ̀ ni mo má jẹ́ kábàámọ̀ ní orúkọ Jésù má jẹ́ àsùnkú lórí ọkọ má jẹ́ àsùnkú lórí ọmọ ìbámọ̀ bá má tẹ̀lé wọn lọ́bẹ̀ inú ọkọ̀ Jésù má jẹ́ kó jẹ́ ìpín wa tábà ní gbogbo ipa Sátánì bá ṣe dé inú ọkọ̀ Jésù lè wá bàjẹ́ ní orúkọ Jésù lè mẹ́ bàjẹ́ ẹ̀mẹ́ ìdìwà mú ẹ̀ṣọ́ láàbò lórí wa ká lè máa yìn ín ká lè máa gbé yín ga àdúpẹ́ ń pẹ́ ti gbọ́ Jésù Kristi Olúwa tí ó gbà lọ́wọ́ méje hallelujah 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 Okay, so ẹ ṣì fẹ́ mú kíní yẹn. Gbé kéèké tẹ́tẹ́ rẹ̀ sí i. O iye tó tó bá ti jẹ́ kó o gbé wá tó bá ti gbé wá nígbà tí ṣé kò dé nìyẹn o. Aṣọ tí wọ́n kó wá láti China àbí táwọn kọ́kọ́ ń tẹ̀ ń bì kan kò kí ń ṣe àdìrẹ wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ à ń fi wọ́n lé à ń wò wọ́n ṣùgbọ́n àrífín yẹn wá pọ̀ débi pé wọ́n wá kó wọnú ọjà ìtòkù the indigenous Adire market wọ́n kó wá lóru àwọn èèyàn wá sọ̀kalẹ̀ wá lọ rà lọ́wọ́ wọn nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí í já lọ́sàn-án gangan wọ́n wá ń kó wá ká wa mọ́ àwọn èèyàn wa àdìrẹ wá di ohun tí wọ́n ń kó wá látẹ̀kọ́ sínú truck aládìrẹ wa bọ́ta nu ṣọ́ọ̀bù ẹ̀ á lọ rà á nínú truck á kó sórí igbá láṣọ tí wọ́n print wọ́n tún wá ṣe tán wọ́n tún wá lọ sí àwọn agboolé
gbogbo inú agboolé Ayéléru ibi táwọn kòkó aró wa wà indigenous Adire port ibẹ̀ ni wọ́n fi ṣe depot recently èmi àtàwọn BBC a ṣe research kan òun láti padà lẹ́yìn wọn tó rárá mi ò gbé I had no concern. We entered into 105 shops 105 1 2 3 4 5 105 nítò a ò rí aṣọ aláró ẹyọ kan. Those shops were dominated by pirated Adire. Tó má dẹ̀ béèrè lọ́wọ́ ẹni yẹn pé kí ló ń tà aládìrẹ ibo ni ṣọ́ọ̀bù ẹ̀ wà á ní tòkù. So kò wá sí aṣọ aláró wọn jẹ́ kí aṣọ aláró kó strive mọ́. What we want ni pé we don't want it in our market. Àti lọ sọ́dọ̀ kárí ìsàlàyé wọ́n dẹ̀ ti bá wa sọ̀rọ̀ wọ́n ní tó bá yẹ pé imported ni custom la máa lò tó máa bá wa láti ẹ̀tọ́ àdẹ̀tún wà wò pé aláwọn èèyàn tó jáwọn ọmọ bàbá wa nínú ìjọba tá a bá tún sọ fún ìjọba kán ràn wá lọ́wọ́ ogún ìní wa l'Adire. And one unfortunate thing níbẹ̀ ni pé ṣẹ́ra wa tá a wá akànṣára wa ni o akànṣára wa àwọn youths wa tí wọ́n ṣe batik gbogbo àwọn tẹ́ máa ń wá bá sọ gbogbo wọn náà ti lose iṣẹ́ wọn pátápátá because take for instance December tí church bá fẹ́ ṣe anniversary wọ́n wá bá wa ní tòkù ìpè ó yá ẹ ṣe 500 pieces fún wa church wa 1000 pieces ẹ ṣáà ti mọ̀ pé custom made l'Adire wọn ò kí ń wá mọ́ because what they do is wọ́n á kàn lọ ra China made yẹn tó ti wà nílẹ̀ wọn so gbogbo àwọn èèyàn wa wọn ò lè ṣẹ̀ṣẹ̀ àwọn ilé arúgbó tó ń di aṣọ tó ń rẹ aṣọ wọn rí a ní kán máa wà wọ́n ní àwọn bójú èèyàn méjì mẹ́ta àwọn ìyá àgbàlagbà àwọn ìyá yẹn tẹ́ ẹ bá dé mítìn wọn di wàdàtà inú ẹ máa ké wọn ò rí iṣẹ́ kankan ṣe and it is dangerous. Another unfortunate fact ni pé government patronize these people. Government is buying in thousands and that is our fear. Children's Day aṣọ yẹn lọ́nà Workers' Day wọ́n tún wọ̀ sí Mr. Governor lọ́rùn innocently máa yẹn dẹ̀ wọ̀ nígbà tí ò dáa. The Ministry of Culture and Tourism àwọn oníjó wọn they went for a performance in China made Adire. Ogun State Broadcasting Television celebrated 40 years anniversary. They did their celebration in China made Adire. And they must solo, but because of time, that is why we are here. Everybody. Ọlọ́run ní gba iṣẹ́ lọ́wọ́ wa wà láìdààmú lọ́wọ́ sí wa lọ́wọ́ ẹni tó máa kó bá wa Ọlọ́run ní kó bá àdẹ̀ní pàdé step that man take ní máa mú inú bá chairman of culture and then tó máa mú inú bá speaker tó ti gbé a seat so that wọ́n lè sọ nínú meeting wa so any step tó bá take èmi náà máa support because ọmọ ìyá mi ní Idoku is my consistency. Abeokuta South is my consistency. And most of the things that she is from Abeokuta South. So I got the baby said here. Kolomba, Kulishiki, Kolomba. Adébímọ gbọ́ pé wọ́n tún kó kan wá ń sìn ṣé máa sọ tó ń pè láláró dúdú the vintage one wọ́n náà ṣe wọ́n wá kọ Ìtòkù kàpá. Tí a bá ṣe design tán 2 days after automatic print jáde wá fún wa. Kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ design tó yẹ pé èyí wọ́n máa fẹ́ 5 years ọjọ́ kan àlejò àtọ́ àwọn àlejò 5 years àtọ́ lè dé wọ́n á kó millions wọlé. Calling Ogun State indigenous the National Assembly should pass a resolution asking ordinarily they are ban on importation of textile material. So just lay emphasis on it. But we cannot do it just like that. We try to come up with a resolution here. Pass a national assembly. We actually know capacity àwọn information táwọn àgbọ̀ ní pé kìíní ẹ̀ gan kò jọ pé wọ́n ń pọ̀ tẹ̀wọ̀ mọ́ ó ṣe wọlé wọ́n tún ti ń produce ní nítorí pé tó bá ya design táwa produce lẹ́nu láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti gbé jáde wọ́n ti kó wá in bulk àwọn tó wá kọ́ ìṣẹ́ kàpá so gbogbo àwọn youth wa tó ń ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ mọ́
gbogbo design tá à ń ṣe òun lọ́bẹ̀ ń print jáde. It's not serious. A lot of things will happen. Unless I want to get a story, I'm about to pay it. I'm a new number. So people mathematician. Nobody either be olùkọ́ with service. Don't get under this law. You know, even we should domesticate it nationally. On plagiarize it, that is for the way. The other one is for the olùkọ́ with service. We put it under that so that whatever the party shape at any number, nobody can go and reproduce it again. They can do their own, but they won't be able to do that. But these laws that I'm talking about, they are not local laws. They are national security laws. And some of national level come and attract some level of opposition. Why? Someone in Nigeria that wants to issue, I want to say yes. Nigeria that wants to issue by what the organization. On do a lot of economy back. You see that's thing that we're talking about. So next time we are going to say that this is but it's a national law. It cannot be done. So what we have to do is to work hand in hand with the National Assembly and the minister in charge of cultural tourism. So I will engineer my new chairman of cultural tourism to my link it up in Abuja so we can come around to meet. Because please say, come about and say, on your federal share already, in Canada, just see I was trying to write to the channel to come share the campaign with you, but I don't know don't be sure before I start to go. So if you want to take it international, that's the need of level of protection. The level of protection you need. Very good. Children's Day, Workers' Day, Governor on my one. That day, deliberately, I know it. Only 3,000 pieces. Great, right? Yeah. So instead of kill work, that one our staff, one should pass out. I should pass out, cover. Jacket was I should go. So it's a battle that we cannot fight again. Leave it. Although I should resolution, I should never watch. Wọ́n sọ pé ó ti pẹ́ tí mo ti máa ń disturb yìí lórí ó ti pẹ́. Wọ́n pè kọ́tà gbọ́dọ̀ ìgbésẹ̀ tí ká ní àwọn àti ṣe kọ́tà lè ṣe wọ́n ti. Lórí tí ká lè ṣe ní pé àwọn fúnra wa nílé wa, commission nílé wa, àwọn patronus. I have told you the other things. Yes, I've told you. Yes, I've told you. I told Bolaji, Fajo, what is this? Oh, I told you, what are you? OGTV sir, wọ́n ṣe 14 years anniversary. Aṣọ́yẹmí OGTV. Bẹ́ẹ̀ni sir. Ministry of Now, ọjọ́ kan ló ń promote ti ẹ̀gbọ́n ìtí ògbó ṣe ń mọ́ra Ministry wa ní culture and tourism. Wọ́n pe àwọn onídùú wa báyìí tó ń lù gẹ́gẹ́gẹ́gẹ́ tó gun stage bá aṣọ yẹn. Wọ́n ṣe gun stage yẹn ni mo palẹ̀ wọn pé ẹ bọ́ọ̀lẹ̀. Ìsìnkàkẹ́ lọ pàrọ̀ aṣọ àkẹ́ máa lọ láwùláwù. The pictures are everywhere. Okay, no worry. Màá kọ́kọ́ sọ fún chairman fún sọ̀rọ̀. Màá kọ́kọ́ ṣe resolution calling on the state agents award not to use it, not to use patronize and look at it. We do that. I look at relevant laws at the national level. See and feel. It's
So the best thing is we need some level of advocacy, and I think we can reach out to the director of Control General Customs. We will know advice for your one man. I just every period come. What have we done? Number one, Master Senator Shurab. National Assembly, can't stop importation of food because they are killing the local markets. So, kill execution on the women. Then maybe we'll find a way of reaching out to the Controller General of Customs. How not a champion, or tell àtọ̀ ṣàkàrà wọn bóyá àná máa fún ọ lówó ìdíkù tó yẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ lẹ́sìn ìlú. tí a bá jẹ́ pé registered association lórí register wa tẹ́lẹ̀ òdì ẹ̀jẹ̀ mẹ́mbà tí ẹ bá jẹ́ mẹ́mbà nínú association tó dẹ̀ wà ní òfin yín tẹ̀ ìtìjọ fọwọ́ sí you have the right to seize it. but tí ò bá sí ní òfin yín ẹ̀ lè ṣe number one. Number two, lè bẹ́ẹ̀ tí ò bá kí ìjọba ẹgbẹ́ yìí o. This constitution of Federal Nigeria agrees on freedom of association. So, kò bá lọ́wọ́ ṣe gbèsè nìyẹn. Incentive irú ọ̀dọ́ mi nípò wọ́n ní àwọn kan ẹlẹ́rọ ata wọ́n jẹ́ ẹlẹ́rọ ata kan wọ́n náà wọ̀ sí ní human rights world bí wọ́n bẹ́ẹ̀ lè mú wọn tọ́ba náà wọ́n ṣẹ́gbẹ́ yìí. At the end of the day wọ́n láti persuade wọn ní pé wá èrè wà nínú kẹ́ ẹ̀ ṣẹ́gbẹ́ nítorí tíjà bá dé tí wàhálà bá dé ẹ bá ní problem ẹ̀rọ àwọn kan gbèjà yìí bí mo ṣe ara fún gbọ́ngbọ́n convince àwọn yẹn táwọn gbé gbọ́n lọ sí corporate affairs commission tó lọ register níbẹ̀ tí mo wá ṣẹ̀bẹ̀ sí ṣọ́ọ̀kù mọ́ dẹ́ẹ̀ ìgbélé bákan tó gbé láyé kí ló kàn kò sí tí ò ti kí ìṣẹ̀lẹ̀ a ní league of ibrahim and alphas àwọn afá kan tó gbó wọn lọ́bẹ̀ ṣe wọ́n lọ́wọ́ pàbó wọ́n ní àwọn afá a ní ìṣẹ̀lẹ̀ kí ló fẹ́ ṣe ó rẹ̀ kàn wọ́n ṣe láti ṣe ó rẹ̀ kí irun bẹ̀ ṣe wọ́n lọ́wọ́ ọlọ́pàá mú ní lọ́mọ ọ̀bìnrin di ọwọ́ àdá so a lot of things ló gba diplomacy ọgbọ́n la máa fi ṣe ẹ jẹ́ kí àwọn ọmọ ń gbà yín kí wọ́n jọ agree kó wà lọ rẹ́kọ̀dì wípé a ò ní máa ṣe ẹni tó bá dẹ̀ ti ṣe báyìí la máa ṣe fún un tí ẹ bá lè ṣe bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ adopt ẹ kí majority consign yẹn tí ẹ bá ṣe ń gbà yẹn tí ẹ bá dé court tàbí tí ẹ bá dé police ọ̀rẹ́ máa jáde ṣùgbọ́n tí ò bá sí yẹn bẹ̀ bọ̀tẹ́ tí ò bá kí n ṣe mẹ́mbà ẹgbẹ́ yìí tó forúkọ lẹ̀ kó lè mú ẹ lè mú ọ so ibi tí ilé nìyẹn àìmọye nǹkan tí ṣe kó ti bàjẹ́ patronize wọn táà ló ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀fún yẹn we have to call àṣẹ láti ilé láti gẹ̀ẹ́sọ̀ lóde àbẹ̀rẹ̀ láti ilé wa we call culture and tourism we call commissioners and say if you want to use Adire use our own we call NSC to use our own with anybody in the state officially must not use it so that ìtọ́ fún mi wà àwọn tó fún mi ìjọwọ́. mo ti sọ ká tó dé wípé tá a bá máa rí Adire lẹ́nu. ẹ ṣe gan ẹ ṣe gan ó ti wà tipẹ́ ó ti wà káàkiri bọ̀ àbọ̀dà ṣùgbọ́n àrífín yẹn ti wá pọ̀ débi pé ìṣe náà kó wá nu indigenous Adire market ṣe dẹ̀ mọ̀ pé aṣọ tá a dì tá a rẹ náà ń pè ládìrẹ ogún ni wa tá a jogún báyìí wọ́n ti wá ń ṣe àwọn kan wá láti China tó jẹ́ pé orí rọ́bà ni wọ́n máa tẹ̀ sí má kàn páàkì ẹ̀wà láti company ó ń bọ̀ lọ́jà ẹni tó ń ta white iṣẹ́ ti bọ́ ẹni tó ń di aṣọ iṣẹ́ ti bọ́ ẹni tó ń kán wax design iṣẹ́ ti bọ́ ẹni tó ń rẹ́ iṣẹ́ ti bọ́ ironer iṣẹ́ ti bọ́ èèyàn tó ń ká tó ń package iṣẹ́ ti bọ́ ó tó ṣẹ̀ dé shop Adire craft is a chain of activities gbogbo àwọn tó wà in between production and market gbogbo wọn ti lose iṣẹ́ wọn.
based on this adulterated one tí wọ́n gbé wá meanwhile handmade làdìrẹ tá bá tẹ̀ fẹ́ improve bá a ṣe ń ṣe à sì máa lo aró à máa ṣe bá a ṣe ń ṣe á dẹ̀ máa àwọn èèyàn wa máa rí iṣẹ́ ṣe èyí tó wá jẹ́ ká bọ́ta because àti advocacy work lọ́sọ̀dọ̀ kábíyèsí alákínníjẹ on the street èyí tó jẹ́ ká bọ́ta ni pé àwọn agboolé wa ní ìtòkú market ní kẹta táwọn ìkòkò aró wọ́n ti wà in the 70s in the 80s tá a ti ibẹ̀ làwa náà jogún bá ta ti ń lọ ṣe aṣọ ibẹ̀ gangan ni àwọn tí wọ́n ń kó aṣọ yìí wá náà fi ṣe depot myself and a team from BBC actually research going 2 months ago we entered into 105 Adire shops 105 1 2 3 4 5 105 àárí aṣọ tí wọ́n pa láró ẹyọ kan gbogbo nǹkan tó wà níbẹ̀ aṣọ China ni a lè pè ládìrẹ because kò ń ṣe aṣọ wa èyí tó wá dùn wá jù tàbí sọ pé àfikà pariwo ni pé if individuals are buying in 10s in 20s in 30s ó lè máa but the state unconsciously is patronizing these people the state is buying in thousands children's day òun ni state wọ workers day òun ni wọ́n wọ̀. ṣé ti mú petition wá. mo ti ṣàlàyé fún wọn mo ṣe ṣàlàyé fún wọn láàárọ̀ yìí because àríra aláwọ̀ tó kí màá tí wọ́n rẹ̀ màá ti ń gbé kọ́kọ́ but now after this meeting they go and write it and get back to maybe on Tuesday. Come by means of petition. Then I will read it in the house and my main man will second it so that but we know what to do. I know we will go from news on how we are going to reclaim our heritage. It's very, 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 very. Thank you, sir. The issue about an external body or external influence that will come and close down our chain value on Adire, which is our heritage. It is. We are going to address it in a formal arena. But from all investigation, I heard that some of the people that are actually involved are stakeholders of this country. I don't want to say big names, but I'm very sure by the time your advocation comes to public, everybody wants to save his head. You understand? I'm sure you will pay. You really want to share. Because Osun State, one share Adire or Nerisha, one acres of land to be trained away. I am the director of Adire Odua. Ọjọ́ tí mo lọ síbẹ̀ sá, ẹyọ kan ni mo rí, mo kàn ná Adire China dé. Ọ̀ní bẹ̀rẹ̀ sí pariwo 3 days ni mo lò fẹ́. Tọ́ bá rí mi tí mo kọjá bá máa ní ọmọ bá alpha, aṣọ yẹn má jẹ́ kó dúró ń bí o. Every year ni wọ́n train over 3,000 people, youths, nílé Ifẹ̀. Adẹ̀ ń fa pé Adire ló Ẹ̀gbá ló Ògùn ló làdìrẹ Ọ̀ṣun ló làdìrẹ last month wọ́n lọ sí Brazil lórí Adire production and exhibition ìtìjú ò jẹ́ kí n lọ because báwo ni mo ṣe máa sọ pé Ẹ̀gbá ló ní Adire tó dẹ̀ jẹ́ pé àwọn èyí tí a wá rí nífẹ̀ẹ́ yẹn sà kábíyèsí wá ní kán lọ pé ẹni tó rà á wá jẹ́ àǹtí Rónkẹ́ olórí Adémilú yìí bàtà tí yẹn máa sọ̀rọ̀ ó lábẹ́kúta ni mo ti rà á sà. You have a registered association? We do. Yeah, we have a registered association. Get your registered association. It's very comprehensive. Every year they are spending so much money teaching their youth. Àwa dẹ̀ ń fi tiwa síta. We are losing it every day. It's affecting the cultural value. Not designs, even the business change. The business change they want to collapse it. They want to the youth want batik no more. Their members are more than 2,000. Wọ́n rí ṣẹ́ṣe. They now wake up, sleep. Ìgbàwo náà ní jáde ọlọ́run máa ṣe wá. Ìgbàwo ní join court. Ìgbàwo ní láti fi wá èṣù yá. Okay, I put up a petition. Jonathan, we are intelligent enough to represent you. Jonathan, and we'll make it a public issue. Jonathan, after we have mentioned it at the public house, there's a pre-meeting speakers, so it will be easier for us to work around it because I cannot do it alone. I'm only the chairman.
there are a lot of things that needs to come up. We are going to ask for, we demand for a task force to normalize things and to curtail that anomaly. You see, the heritage, you cannot afford, nobody can afford to tamper with that heritage. It's not some place, it's even historical. So anything that is historical, you cannot just enter into it. It's just like religion. We have passion for Muslim, they are not passion for Christianity. And anything that we infringe into that passion to one bed, it can cause any breach of peace. We know what to do. You understand? At a certain stage, once you come up with your public petition, then I will liaise with my colleague, and we make it known to the public that we will put up a conscious, something that will be conscious that will sensitize everybody that we cannot go that way. We cannot sell our heritage out for any cheap ideology that is coming from wherever. She cannot tap our technology and using it against us. I'm very conscious about it. More Adire leko, more de se ni Calabar. E je pa la nse. Osogbo tí wọ́n wọ̀lẹ̀ sáà tó bá ti rí báyìí wọ́n ṣe ìgbélé gbogbo design tó wà ní Adire wa òun náà máa gbé jáde tí design kan bá jáde lónìí báyìí tó a máa di next week ọjọ́ kejì wọ́n máa gbé jáde exactly wọ́n máa print wọ́n tún wá kọ Kampala sí ara lébẹ̀ ni wọ́n tún ṣe kan jáde sà wọ́n tún kọ ìtòkù Kampala Aláròdúdú yẹn ti ṣe jáde sí máa ń pe aṣọ kan ní aláròdúdú káwọn màmá wá ṣe a ṣe modern dye ni wọ́n fi ń ṣe wọ́n ń pe ewé kan ní ewé ewé ni wọ́n fi ń ṣe àrò yẹn òun èmi ni mo ta ẹ̀ àwọn great grandmother àwọn náà dẹ̀ sí ń ta. wọn ní òkú nígbà tí àlọ́ra lọ́dọ̀ wọn mọ́ ṣe mọ́. So àwọn tí wọ́n ń ṣe gan tẹ́ bá fẹ́ ra aláròdúdú yẹn ń sin owó gidi lé nǹkan téèyàn máa ní tó máa sọ pé this is handmade a fabric of value téèyàn kan máa jókòó tó máa sọ pé yes I have it tó ṣẹ́jú báyìí wọ́n ti gbé jáde ṣe sórí nylon. Àwọn ìyá arúgbó lọ́dẹ̀ ń ṣe àwọn ìyá tó jẹ́ pé iṣẹ́ yẹn ló fi ń survive àwọn ìyá tẹ́ máa ń lọ ṣe empowerment fún ní grassroots. ṣé association yín wà registered? Let them bring the petition first. Petition, they have to have some things in place. They cannot just put up a petition. They must have a petition, a registered association that can even do a litigation. It will stand the test of that litigation. Anyhow, that is freedom of freedom of whatever you want to do. But however it may, once anything that we stamp at the floor becomes a law within the auspices of Ogun State. So, and I'm very sure because I read much embarrassed me, they will find another country to go and run it. Thank you. Thank you. Ọkọ̀ ọba àdáwà ṣàyìn ẹ̀ṣẹ́ o ẹ máa lọ rí ẹ máa bọ̀ àìṣẹ́ kọ́kì kọ́bálá kọ́mọ èjò lẹ́sẹ̀ èyí tẹ̀ bá wọlé fún òkú ìlú. Ẹ